Ẹ káàbọ̀ padà nínú àwọn fẹ́ràn ṣáájú lórí ìtẹ̀lé yìí. A ṣàǹfààní pẹ̀lú àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan ẹ̀kọ́ eléyìí tí ó rọ̀ mọ́ indices. A rí bá a ṣe lè mọ gbé nọ́mbà sí index form. Mo ṣàlàyé àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀kan òfin eléyìí tí ó rọ̀ mọ́ indices. Kódà tá a bá ní equation wa tó wà ní indices nínú, mo ṣàlàyé bá a ṣe lè mọ tán irú àwọn ìṣòro báyìí o. Ká lọ mọ̀ pé indices ó láwọn àǹfààní ọlọ́kọ̀ ọ̀jọ̀kan. Nínú àǹfààní rẹ̀, òun náà ni pé tá a bá ní nọ́mbà tó gùn tàbí nọ́mbà tó kúrú bákan náà, a lè mọ kọ wọ́n lọ́nà tá a ní gbà làágùn tí a mọ̀ sí standard form. Nínú fẹ́ràn yìí, màá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ bá mi ká lọ. Pé ní standard form, a máa sọ pé nọ́mbà kan wà ní standard form. So ti yé bá wọn, tó bá jẹ́ pé a lè kọ báyìí, nọ́mbà tó wà ní fọ́ọ̀mù báyìí 8 times 10 raised to power n, 8 times 10 raised to power n. A máa ní nọ́mbà yẹn jẹ́ standard form. Tó jẹ́ pé yóò mọ wà láàrin 1 àti 10. Wa ó gbọ́dọ̀ mọ wà láàrin 1 àti 9. Ó lè jẹ́ 1 títí dé 9 àgbọ́dọ̀ ní 10. Ìtumọ̀ àlàyé ẹ̀ ní Yorùbá ni pé yín kò gbọ́dọ̀ jẹ́ kíni o, kò gbọ́dọ̀ jẹ́ 1 digit, kò gbọ́dọ̀ jẹ́ 2 digit number, 1 digit number náà ni ó mọ jẹ́. Then times 10 raised to power n, where your n is integer. Ẹ má gbàgbé integer lè jẹ́ positive number, negative number, ó dẹ̀ sì lè jẹ́ kíni o, ó lè jẹ́ 0. Bó la ṣe máa ṣe láti ṣe kò lè rárá o. A lè ní number greater than 1, a dẹ̀ lè ní number less than 1. Pé ká gbé wọn lọ sí standard form. Gbogbo wọn náà ló rọjú láti ṣe. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 75343. Láti ṣe léyìí kò lè rárá. Ẹ má gbàgbé, a máa sọ pé nọ́mbà kan wà ní standard form. Tó bá jẹ́ pé wà nípò kíni o, 8 times 10 raised to power n. Òun náà pé nọ́mbà ẹ kọ́kọ́ sọ di 1 digit náà. Mo ní 75343. Ṣẹ́yìn pọ́nà tí mo lè gbà kọ́ sọ di 1 digit, òun náà kí n sọ pé 7. Bẹ́yìn lè kọ́ 7 lásán, àwọn yòókù yìí náà gbọ́dọ̀ tẹ̀lé. Màá sọ 0.5343. Ẹ ti mọ̀ pé nọ́mbà yìí náà tẹ́lẹ̀ tó bá jẹ́ pé ó ní decimal. Àwọn nọ́mbà tó wà lẹ́yìn decimal yẹn wọn ò tó wà o. Òun náà ní pé 7 náà ló sì wà. Ẹ rí pé tí wọ́n bá bí nísìnyí pé nínú 7.5343 àti 8, èwo lẹ̀gbọ́n, èwo ló pọ̀ jù? Ẹ rí pé 8 ni ò sẹ́ sọ pé torí pé 7 ti gùn nípa pọ̀ ju 8 lọ náà. Kẹ́nìkan wá ní èmi ọ jẹ́sẹ̀s 1k ní mọ́ wà. Ẹnìkan wá wà ní ẹ̀yìn wà lẹ́sẹ̀s 1. Àbúrò yín kan wá ní jẹ́s 3, mo jù ọ́ lọ́jọ́. Ebi 3 wà lẹ́yìn tèmi. Sílẹ̀ wọn fi mọ́ ṣe. Ẹ rí pé kò jù lọ. So 7.5343 yìí náà 7 náà la sì wà, kò tí ì tó 8. Ẹjá sí pé a ti kọ́kọ́ kọ́ báyìí. Times 10 raised to power, ẹ wá kọ 10 raised to power. Index rẹ̀ wá sí kíni o, ẹ pa nọ́mbà alákọ̀ọ́kọ́ yẹn tì. Ẹ wá kàyé àwọn nọ́mbà eléyìí tó wà lẹ́yìn nọ́mbà alákọ̀ọ́kọ́ yẹn. So yóò máa jẹ́ 1, 2, 3, 4. Eléyìí máa jẹ́ raised to power 4. Ajá sí pé òun nìyẹn ní index form. Òun nìyẹn ní kíni o, òun ló là ń pè ní kíni o, index form. So ti yé báyìí, òun là ń pè ní kíni, òun là ń pè ní index form. Tá bá dé logarithm, a lè pé for target òun là ń pè ní kíni o, characteristics. A padà débẹ̀. Ọ̀yà bó wà ní? Tí bá nírò eléyìí nǹkan pẹ̀lú àlàyé tí mo ṣe bó láyé ṣe o. Mo lẹ́yìn sọ di 1 digit náà. Yóò jẹ́ 8 points. Ẹ rí pé ó gbọ́dọ̀ wà láàrin 1 àti kíni o, àti 1 àti 9. Ó gbọ́dọ̀ wà láàrin 1 àti 9. Mo rò bó ti yé mi báwọn. So ó gbọ́dọ̀ wà láàrin 1 àti 9. So eléyìí máa jẹ́ 8 times, 739 times 10 raised to power, ẹ yọ nọ́mbà alákọ̀ọ́kọ́ yẹn dànù. Eléyìí máa jẹ́ kíni o, ẹ ka tó kù lẹ́yìn rẹ̀ 1, 2, 3. Yóò jẹ́ raised to power 3. Can you sọ tí lè jẹ́ fún mi? Bó wà ní? Tí bá ní 75.14, a fẹ́ gbé lọ sí standard form. Ẹ ronú sí o. Kárí nìkan kọ́ sọ, bóyá inú àwọn tó wà ní kíni, àwọn tó wà ní Facebook àbí anywhere. Ayọ̀mídé, kíni ó jẹ́? So ẹ rí pé òun náà ni pé àkọ́kọ́ sọ eléyìí di 1 digit. Yóò jẹ́ 7.5314, then times 10 raised to power, mo lápá nọ́mbà alákọ̀ọ́kọ́ rẹ̀. Eléyìí máa jẹ́ kíni 1, 2. 2 ni ó jẹ́ ní kan tó wà lẹ́yìn decimal mọ́. Torí tó wà lẹ́yìn decimal yìí,
ọ̀kan ni mo rò bó ti yé mi wá ajá sí pé 7.98 ní standard form yóò mọ̀ jẹ́ kí ni o 7.98 àti lórílẹ̀ ìkọ́ bó ṣe kó àtẹ̀lẹ̀ 10 times 10 raised power what ayọ̀ eléyìí kúrò mélòó ni ó kù 1 ẹ dákun so yóò wá báwọn so ìyẹn ni fún kí ni o number greater than 1 bó wà ní number tó less than 1 number tó less than 1 gbé ta bá nírú nǹkan báyìí bó láti gbé lọ òun ló rọjú jù ẹ kọ́kọ́ kọ́ àwọn ilé kápẹ́ bá ní 6.7 bá yọmọ jẹ́ 6.7 sẹ́yìn pé nọ́mbà yẹn èyí tí ó jẹ́ èèyàn ó gbọ́dọ̀ wà láàrin 1 àti kíni o àti 9 then times 10 raised power minus bẹ́ẹ̀ torí pé ó jẹ́ nọ́mbà tó less than 1 ẹ̀ mọ̀ kọ́ minus sí bó less máa mọ̀ pé nọ́mbà jẹ́ less than 1 tó wáyé pé 0 lọ bẹ̀rẹ̀ rẹ̀ so tí yọmọ jẹ́ minus ẹ wá ẹ ka gbogbo zero yẹn yọmọ jẹ́ 1 2 3 4 5 ẹ̀ pé 0 máa ń la ní ajá sí yọmọ jẹ́ raised power minus 5 ilé yẹn ní standard form bọ́ọ̀ ni tí bá ní relé nǹkan 0.000068 àbí ẹjẹ́ sọ pé 798 ẹ pé wọ́n jẹ́ kí ni o 7.98 times 10 raised power what minus bọ́ọ̀ láti mọ̀ pé minus torí nọ́mbà tó ṣe kí ni o nọ́mbà tí ò tó 1 ní àwa ká 0 yẹn 1 2 3 4 5 6 ilé wọn jẹ́ kí ni minus 6 ilé wọn jẹ́ minus 6 ọ̀yà kí ni ìpadàbọ̀ àbíjà rẹ̀ ńkọ́ bó wà ní tí wọ́n bá fún nírú ilé 7.98 times 10 raised power 5 tí wọ́n á ní kẹ́ dá padà wá àkọ́kọ́ náà ẹ̀kọ́ gbàsọ lára negative yóò jẹ́ 798 times 10 raised power 5 ṣe ẹgbẹ́ kẹ́yìn tó kọ́ 5 sókè yìí òun ni pé lẹ́yìn tí mo ti kọ́ lẹ́yìn tá a bá yọ first digit yẹn bẹ́ẹ̀ ajá sí pé nọ́mbà mélòó ló tún wà lẹ́yìn rẹ̀ nọ́mbà 5 bẹ́ẹ̀ torí pé kò sí nọ́mbà mìíràn mọ́ wa á wá fi 0 kún kó jẹ́ 5 ẹ dákun so yọ ẹ rí pé ń ta sí bíbá inú ilé ìgbà ta sọ 7.5343 tán àwa yọ nọ́mbà alákọ̀ọ́kọ́ kúrò a ní kí ló kù ńlẹ̀ 5343 a ní nọ́mbà mẹ́rin la fi kọ mẹ́rin ajá sí pé lẹ́yìn náà kẹ́hìn tó ní 5 yìí òun túmọ̀ ẹ̀ náà ni pé lẹ́yìn nọ́mbà alákọ̀ọ́kọ́ nọ́mbà mélòó ló wà lẹ́yìn rẹ̀ nọ́mbà 5 sí i so ti ọ̀yà bó ni tẹ bá ní ilé nǹkan 7.98 times 10 raised power 3 ajá sí pé wọ́n mọ̀ jẹ́ kí ni o 793 so ti máa ẹ sì mọ̀ pé tá bá ti yọ alákọ̀ọ́kọ́ kúrò tẹ́lẹ̀ ó yẹ kó kú kí ni o ó yẹ kó kọ́ yọ kan ẹ wá fọyọ̀ kan eléyìí sí kó fi jẹ́ 0 mọ̀ bó ti yé wa wà so bó wà ní tí bá ní 7.98 times 10 raised power minus 6 ńkọ́ ọ̀yà ẹ rí pé ká tó kọ́ lé ìtumọ̀ náà ni pé kí ni o a ní 0 mẹ́fà kó tó kan nọ́mbà yóò máa jẹ́ kí ni 0.0000 0 tó pé máa 0 ẹlẹ́ẹ̀kẹfà ẹ wá kọ 798 ẹ rí pé kò nira lára láti ṣe kí wọ́n lè ká fídíò yìí ńlẹ̀ bó wà ní ẹjá sí béèrè yìí o kápọ́n fún anírò nǹkan báyìí gbé ká ṣe 2.225 times 10 raised power 7 láti ṣe léyìí kò lè rárá òun náà ni pé yọmọ jẹ́ kí ni o mo lè kó wọn papọ̀ 0.81 divided by 2.25 then times 10 raised power minus 5 divided by 10 raised power 7 àbí ẹ̀rí pé léyìí a lè sọ pé 81 over 225 so yíwa bó ṣe jẹ́ 81 over 225 ṣe pé 0.81 yóò mọ̀ jẹ́ 81 over 100 eléyìí náà mọ̀ jẹ́ 225 over 100 tẹ́ bá divide àwọn méjèèjì papọ̀ ṣe pé àtàkìtì rẹ̀ yóò jẹ́ 81 over 100 times 100 over 225 100 ó bí 100 láfi lélẹ̀ then times tẹ́ bá lo òfin indices ṣe pé division lélẹ́yìí wọ́n tẹ̀sí jọ ní base kan náà kí ni ó mọ̀ di 10 raised power minus 5 minus 7 àbí ilé wọn máa jẹ́ kí ni o 9 over 25 nígbà pé square root ni a lè fún ọlẹ́ọ̀kọ̀ọ̀kan àbí a tún lè fún eléyìí náà mo bó ti yá bá gbọ́ ẹ̀gbọ́n ọjọ́ ní ni ọ̀yà ilé wọn máa jẹ́ 9 over 25 then times square root of 10 raised power minus 12 ẹ̀dẹ̀ má gbàgbé pé square root tẹ́lẹ̀ kí ló lè dà ó lè dà raised power minus half raised power half máa jẹ́ 10 raised power minus 12 everything raised power half àbí ilé wọn máa jẹ́ kí ni 9 over 25 times eléyìí ó gélé 10 raised power minus 6 ẹ̀ pé tẹ́ bá ṣe 9 over 25 fún yín dáadáa no 15 lè yí o 15 lè yí o tẹ́ bá ṣe 9
over 15 dada I'm on 0.06 0.6 10 times 10 raised by minus 6 tó bá ṣe mi lẹ́yìn ni ó yẹ já gbélé sí standard form yóò jẹ́ 6 times 10 raised by minus 1 àbí 10 times 10 raised by minus 6 so yóò wá jẹ́ 6 times ó yẹ já fẹ́ àwọn méjèèjì papọ̀ yóò jẹ́ 10 raised by minus 6 plus minus 6 minus 1 plus minus 6 yóò máa jẹ́ 6 times 10 raised by minus 1 minus 6 yóò máa jẹ́ 6 times 10 raised by minus 7 ẹ̀rí pé ntí yóò jẹ́ náà nìyẹn kí n tó wá ka di fídíò yìí lẹ̀ ó ṣe pàtàkì láti mọ̀ ipe standard form tó túmọ̀ sí lórílẹ̀‐èdè wa ó lè mọ́ túmọ̀ síbẹ̀ ní orílẹ̀‐èdè bòmíì sẹ́yìn pé tá a bá ní standard form ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o ọ̀nà tá a gbà fẹ́nu kò láti mọ ọkọ́ kò túmọ̀ sí pé ọ̀nà kan tá a lè gbà kọ́ nìyẹn mo rò bó ti yẹ máa tó bá nìkan standard practice ní nǹkan kan pé ọ̀nà tó yẹ pé gbogbo á mọ̀ pé ní tá a máa ń gbà ṣe nǹkan nìyẹn so ti yé báyẹn so nínú àwọn ọ̀nà tí wọ́n máa ń lò fún scientific kilo kọ ẹ̀ òun náà ni pé tá a bá fẹ́ gbé nọ́mbà lọ sí standard form bẹ́ẹ̀ ń ṣe calculation yìí ẹgbẹ́ tó bá wà àwọn textbook yìí wọ́n sábà máa ní power 10 raised by 3 tàbí negative 3 tàbí positive 6 tàbí negative 6 ìyẹn fún SI standard mo rò bó ti yẹ máa SI standard gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n case trọ̀dù ti sọ ṣùgbọ́n tí mo tún fẹ́ sọ ń bẹ̀ náà ni pé kí ni kò túnmọ̀ pé standard form yìí òun ni eléyìí fún British kilo kọ ẹni bá ṣe kọ́ yìí àwọn British ni wọ́n ń lò bẹ́ẹ̀ mo rò bó ti yẹ bá àwọn wọ́n máa ń pè ní nígbà wọ́n lè pè ní scientific notation kábé ìbéèrè sọ fún wa pé convert kíníkíní kan to scientific notation so ti yé bá ní country mìíràn tí wọ́n bá sọ pé standard form wọ́n náà ní pé 561 yìí òun ni standard form kìí ṣe expanded form ní ká pé 500 plus 6 plus 1 ajá sí pé standard form eléyìí ní àwọn olúbomi 561 yìí ni a tún ní standard form equation ṣe pé standard form equation ni pé tá bá ní equation náà ni pé kí ni o a máa ní àwọn expression lẹ́gbẹ̀ẹ́ òsì wa àbí is equal to 0 ọmọ wà ní kí ni o apá òsì that's why tí wọ́n bá ní x square is equal to 7 ẹ pé standard form táwọn kọ́ mọ́ ń gbé lọ náà ni pé ká ní kí ni x square minus 7 is equal to 0 standard form equation náà ni kódà ní polynomial náà ní standard form tiẹ̀ kí ni standard form polynomial òun náà ni pé kí ni o ká máa kọ àwọn eléyìí tó ní kí ni àwọn eléyìí tó ní degree jù ká tó wọn bí degree wọn ṣe pọ̀ sí gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 2x square plus 4x raised by 3 plus 5 ẹgbẹ́ wa tá n bá ètò engineering math wa lọ ẹgbẹ́ ká tó gbélé sí nested form àkọ́kọ́ arrange ẹ̀ náà yọmọ jẹ́ 4x raised by 3 plus 2x square plus 5 standard form ní pé ká arrange ẹ̀ báyìí ẹgbẹ́ standard form quadratic equation náà ní ká kọ́ nípò báyìí as square plus bs plus c is equal to 0 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so mi mọ̀ bóyá a ní ẹni tó ní béèrè so tí ó bá sí béèrè pẹ̀lú ògbọ́lọ́ọ̀bá á dúró síbí báyìí lálẹ́ lọ́la á dẹ̀ mọ̀ tẹ̀síwájú ní logarithm ṣé béèrè wà ọ̀dà ìgbà tí ó sí ìbéèrè ọ̀dàrọ̀.